Aṣẹ́gun lọ nípa Jésù ẹni tó fẹ́ wa. Aṣẹ́gun àti ajogún ni a jẹ́. Nípa ẹ̀jẹ̀ Jésù àwa ní ìṣẹ́gun. Olúwa ń bẹ fún wa, a kì yóò ṣubú láíláí. Kò sí ipá kan tó lè borí agbára àjíǹde tó ń gbénú wa. Aṣẹ́gun ni wá, a ju aṣẹ́gun lọ. Àwa náà kọ́ o, Bàbá ló fún wa ní ìṣẹ́gun. Nípa ikú àti àjíǹde ọmọ rẹ̀ kan ṣoṣo. Àní nípa ìrúbọ ìwẹ̀nùmọ́, ohun ìdáláre tó fẹ̀jẹ̀ rẹ̀ ṣe lédìdí lórí igi àgbélébù, ó ńlá dá ṣẹ́gun títí láé. We are belong to perpetual victory through the precious blood of Jesus. A ti gbà wá lọ́wọ́ agbára òkùnkùn. A ti ṣí wa sínú ìjọba ọmọ rẹ̀ Jésù Kristi tó lógo. A ti di ajogún pẹ̀lú Jésù Kristi. We are joined here with Christ the Anointed. Àti di alájọpín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ò ní bá wọn mu nínú ago ìkorò tẹ̀sù ń fáráyé mu lọ́wọ́lọ́wọ́ o. Ìpín tiwa yàtọ̀ gédégédé. A wà nínú ayé ni àwa kì í ṣe títayé. A ti fìyè wa pamọ́ sínú Jésù Olúwa. Òjò lè máa paràbà kó máa fàrókó ya. Bí ìtàwọn ọmọ májẹ̀mú kọ́. Our Lord is completely different. We are the seed of the righteous. We are chosen generation, a royal priesthood of Jehovah. We are the saints of God, pardoned, delivered and empowered títí láé. Àwa ju aṣẹ́gun lọ nípa Jésù ẹni tó fẹ́ wa. Thanks be to God who leads us to victory. Ohun gbogbo ń ṣiṣẹ́ fún rere fáwa tó fẹ́ràn Olúwa. Àláwa tó fi pè tó lógo pè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wa. Bí Ọlọ́run bá wá wà fún wa, ta wá ló lè dojú ìjà kọ wá. Kò sí o láyé àti lọ́run. Àní kì í ṣe ìpọ́njú tàbí wàhálà, ìbínú, àjàkálẹ̀ àrùn, COVID-19 pandemic, àìní, èṣù àti àwọn ẹ̀mí àìmọ́ gbogbo ló lè yà wá kúrò nínú ìfẹ́ Baba. Rárá kò lè ṣeé ṣe. Nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju aṣẹ́gun lọ. Nítorí ẹni tó ń gbénú wa ó ju ẹni tó ń gbé inú ayé lọ. Àní agbára àjíǹde wà síbẹ̀ láíláí o. Àwa ti ṣẹ́gun èṣù, aṣẹ́gun ẹ̀ṣẹ̀, aṣẹ́gun ayé, aṣẹ́gun COVID-19 nípa ọ̀rọ̀ ẹ̀rí wa àti nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tó ṣe iyebíye. Ẹni tó ń gbénú wa ó ju ẹni tó ń gbénú ayé lọ. Àlẹ́ ni tó ń gbénú wa, òun ló ní gbogbo agbára láyé àti lọ́run. Òun ló ní kọ́kọ́rọ́ Dáfídì. Tó bá ṣílẹ̀kùn, kò sí baba ńlá bá kú ẹni ó lè tì mọ́. Àní tó bá tì, kò sẹ́ni tó lè ṣí. Òun ló lórí ìjọ ti ayé. Òun náà ní balógun ìjọ tọ̀run. Òun la dá ohun gbogbo fún. Ohun tí ń bẹ lọ́run àtèyí tó wà láyé. Rírí àti àìrí. Wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Agbára àjíǹde kápá gbogbo wọn. Hallelujah! Kristi nínú wa, ìrètí ògo. Àwa láláfẹ̀yìntì, àlá àtirẹ́ni gbójúlé. Bájá bá lẹ́ni lẹ́yìn, ó di dandan kó pọ̀ bọ. Àwa ó pa kìnìún, a ó tẹ ohun ìjà olóró mọ́lẹ̀ látẹ̀pa. Nítorí kò so ìjà kan tá a ṣe sí wa tó lè so nǹkan. Àtàwọn kan tó bá dìde sí wa ní ìdájọ́, ó ní àwa ò dá lẹ́bi. Àní kò sí àfòrán sí Jákọ́bù, bẹ́ẹ̀ ni kò sí àyájọ́ kankan tó lè ṣe sí wa èyí tó lè so nǹkan. Ẹ jáwé, ẹ wàgbò, ẹ gúnṣẹ́ lódó, ẹ rorí eku, kẹ́ ẹ rorí ẹyẹ, ẹ ṣe pèsè kẹ́ ẹ gbẹ́bọ lóru torí ọmọ Ọlọ́run. Òfo ni gbogbo wọn, nítorí a ti fi ayé wa pamọ́ sínú Jésù Olúwa. We are the apple of his eyes. We are untouchable for evil.
àwa jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo. À ń gbé lábẹ́ òjìji Jésù Kristi àti fi Olúwa ṣe ààbò àtòdí wa. Nítòótọ́ òun ó gbà wá nínú ìkẹkùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú. Yóò fi ìyẹ́ apá rẹ̀ bò wá. Òtítọ́ rẹ̀ ní asà àti àpáta wa. Àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru, tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán, tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rùn lókùnkùn biribiri, tàbí ìparun tí ń runni ní ọ̀sán gangan. Ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ wa, ẹgbàárùn ní apá ọ̀tún, ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa bó ti wulẹ̀ ó mọ. Kìkì ojú wa làwọ̀ fi rí, a ó fetí wa gbọ́ èrè iṣẹ́ àwọn ènìyàn búburú. Àní búburú kan kì yóò ṣubú lù wá, bẹ́ẹ̀ làrùnkárùn kì yóò súnmọ́ ilé wa. Nítorí òun ti fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti pa wá mọ́ lọ́nà wa gbogbo. Wọ́n ń gbé wa gẹ́gẹ́ bí ọmọ tuntun. Nítorí náà a kì yóò fi ẹsẹ̀ wa gún òkúta kankan. Àwa ti fi ìfẹ́ wa sí Jèhófà lára. Òun ó gbà wá dandan. Yóò gbà wá lọ́wọ́ oṣó ilé, yóò gbà wá lọ́wọ́ àjẹ́ òde, yóò gbà wá lọ́wọ́ ọlẹ́bọ lóògùn, yóò gbà wá lọ́wọ́ onítìrà àtàwọn agbénú òkùnkùn tá fà sínú ìmọ́lẹ̀. Àní yóò gbà wá lọ́wọ́ COVID-19 pandemic tó ń ráfèjì gbogbo ayé lọ́wọ́lọ́wọ́. Àní àti mọ orúkọ Olúwa. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sáwọnú rẹ̀ ó yé pérégedé. Àti mọ orúkọ Olúwa tó kápá ìní. Jèhófà jírè lólùpèsè wa. We are going to a source that can never run dry láíláí. Àwọn ọmọ kìnìún a máa ṣe aláìní, bẹ́ẹ̀ lèbi a sì máa pa wọ́n. Ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa, àní àwa tó gbẹ́kẹ̀ wa lé Jèhófà, a kì yóò ṣaláìní ohun tó dára. Olúwa yóò pèsè fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. Ó kúkú ti bú ẹgbẹẹgbẹ̀rún ènìyàn nínú aginjù lọ́jọ́sí. Ó rọ̀jò mánà láti ọ̀run wá. Ó sì fèrèsé ọ̀run, odidi orílẹ̀-èdè jàjẹyó lógójì ọdún gbáko. Ìṣù àkàrà wẹ́wẹ́ 5, ẹja wẹ́wẹ́ 2, òun ló fi fẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún ènìyàn. Wọ́n jẹjẹjẹ wọn ò lè dájẹ tán. He owned 10,000 cattle on the hills, the earth and the fullness thereof. He giveth seed to the sower and bread to the eater. Àlọ́lúwa lolùṣọ́ àgùntàn tiwa. Ó mú wa dùbúlẹ̀ ní pápá oko tútù. Ó mú wa lọ sí omi dídákẹ́ rọ́rọ́. Ó tu ọkàn wa lára. Ó mú wa lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Nítòótọ́ bí a tilẹ̀ ń rìn láàrin àfonífojì, àní òjijì ikú, àwa kì yóò bẹ̀rù ibì kan. For your presence is ever abiding with us. Ọ̀pá àti ọ̀gọ́ rẹ̀ wọ́n ń tù wá nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú wa, àní lójú àwọn ọ̀tá àti àwọn abínúkú. Ìwọ dà òróró sí wa lórí, aago wa kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo. Àwa ó sì máa gbé ilé Olúwa. Àlá àti morúkọ Olúwa, òun ó pẹ̀lú wa dandan nínú ìpọ́njú. Ẹ̀mí gígùn ni òun ó fi ta wá lọ́rẹ. Àwa ò ní bá wọn kú ní rèwerèwe. We shall never die but live to fulfill our destiny láyé ń bí. No matter the pandemic that may be ravaging the world, it doesn't matter how fierce and terrible the storm may be. Olúwa ń bẹ pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù ó ní ààbò wa. Àní wọ́n lè ta kóńgò ìrẹsì ní 2,000. Ọlọ́run ń bẹ pẹ̀lú wa. It doesn't matter the number of people that have lost their jobs. Our fearless son shall be títí láíláí. Àwa ju aṣẹ́gun lọ. Àwa ju aṣẹ́gun lọ. Lórúkọ Jésù, àwa ju aṣẹ́gun lọ. The Lord will surely make a way for his own. Ọ̀nà kì í dí mọ́mi kó má lè kọjá lọ. Ẹnì kò lè mọ́jọ́ kọ́jọ́ má yọ. Kò sẹ́ni tó lè dí ọmọ májẹ̀mú lọ́wọ́. Asa àti kọ̀wé rẹ̀ wípé èmi kò ní fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni n ò ní kọ̀ ọ́. Ìyá lè gbàgbé ọmọ ọmú rẹ̀ bí ńlọlúwọ́ Ọlọ́run àwọn ọmọ ogun wí. Bẹ́ẹ̀ ni ó lè gbàgbé, ṣùgbọ́n Jèhófà ò jẹ́ gbàgbé àwọn tó gbẹ́kẹ̀lé. Àní báyìí l'Olúwa olùràpadà àti ẹni mímọ́ Ísírẹ́lì wí.
ẹni tí ó la ọ̀nà nínú òkun àti ipa ọ̀nà nínú alágbálúgbú omi. Ìgbà tí ìwọ bá ń la omi kọjá, èmi ó pẹ̀lú rẹ, àti láàrin alágbára omi wọn kì yóò bù ọ́ mọ́lẹ̀. Ìgbà tí ìwọ bá rìn nínú iná, iná ayé kì yóò jó ọ, bẹ́ẹ̀ ni ọ̀wọ́ iná kì yóò ràn ọ́ rárá. For I am the Lord thy God, the Holy One of Israel. I gave Egypt for thy ransom, since thou was precious in my sight. I will give men for thee, and people for your life. Èmi ó fi ènìyàn dípò ẹ̀mí rẹ. A tún ti kọ wípé, remember ye not the former things, neither consider the things of old. Ìwọ tó ti pàdánù iṣẹ́, remember ye not the former things. Ìwọ tó ti pàdánù ará àti ẹbí, remember ye not the former things. Kíyèsí, èmi ó ṣí ohun titun. Lóòótọ́, èmi ó la ọ̀nà ní aginjù àti odò ní aṣálẹ̀, lólúwa àwọn ọmọ ogun wí. Ìgbà t'Olúwa dá ìkólọ Síónì padà, a dàbí ẹni tí ń lá àlá. Olúwa ń dá gbogbo ìkólọ tó ti lọ padà lọ́wọ́lọ́wọ́. We are coming out victoriously. We are getting to the other side of COVID-19 in victory. Àwa ju aṣẹ́gun lọ. We are more than conquerors. Olúwa ń bẹ fún wa, a kì yóò ṣubú. We rise never to fall.